Akpabio àti Natasha ìjà náà ò tí ì parí o. Ní ọjọ́ ìṣẹ́gun tósídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹsàn-án 2025 yìí, igbákejì olórí ọlọ́pàá ìgbìmọ̀ Alábí Adédèjì lọ sílẹ̀kùn ọ́fíìsì 205 nílé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa tí wọ́n ti tì pa láti oṣù 6 sẹ́yìn. Èyí ló fi hàn pé aṣòfin tó wà lọ́fíìsì ọ̀hún lè máa wọlé kó máa jáde kó sì máa bá iṣẹ́ ẹ̀ lọ nílé ìgbìmọ̀ ọ̀hún tí kò sí kinní kan tí yóò dé lọ́wọ́ mọ́. Báyìí ni Natasha àpótí ìlú àgàn padà sílé ìgbìmọ̀ aṣòfin yìí bíi sẹ́nétọ̀ lẹ́yìn tó ti fi odidi oṣù 6 wà lẹ́yìn ọgbà tí wọn ò jẹ́ kó wọlé tí ọ̀rọ̀ náà sì di ariwo káàkiri. Ìjà òun àti olórí ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio ló fà á o. Ọ̀rọ̀ a fẹ́ ṣe kinní fúnra ẹni a ò fẹ́ ṣe kinní fúnra ẹni ló fàjà ń lọ̀rọ̀ náà bá di rántó. Ọmọbìnrin yìí Natasha ló ní Akpabio ń ṣojú sùnmẹ̀sùnmẹ̀sóhun ó fẹ́ fi ìlọ̀kulọ̀ lọ òun àti pé nígbà tí òun já ọwọ́ ẹ̀ dànù pé òun kò fẹ́ irú eré bẹ́ẹ̀ yẹn òun ló bá bẹ̀rẹ̀ sí í kanra mọ́ òun nítorí ẹ̀ ni kò sì ṣe jẹ́ kí òun sọ̀rọ̀ nílé ìgbìmọ̀ asòfin mọ́. Ọ̀rọ̀ yìí ló di ariwo burúkú nílé ìgbìmọ̀ asòfin lógúnjọ́ oṣù kejì ọdún yìí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í fà á nítorí bí Akpabio ti ń fi ọ̀pá búra bẹ́ẹ̀ ló ń fi Ṣàngó búra o. Ó lóun ò mà fi nǹkan kan lọ ọmọbìnrin yìí wíwọ́n epo tàbí tàìrówó rà á. Ó láwọn tí wọ́n fẹ́ fi òun ṣe yẹ̀yẹ́ ló rán sóhun àmọ́ o òun ti dúró gidigbàdé ohun tí òun yóò sì bá a fà yóò le kó tó gbàgbé òun. Ta ni wọn yóò fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ ọkọ ẹ̀ tí kò ní jáde kí àníyàwó Akpabio ti jáde. Ó ní ọkọ òun tí wọ́n rí nì aláyàmálálè ni pé ohun tó jẹ́ kóun tiẹ̀ láìkí ẹ̀ gan nìyẹn. Nígbà tí àwọn kan tiẹ̀ wá ń sọ pé wọ́n mà ti fi irú ọ̀rọ̀ báyìí irú ẹ̀sùn báyìí kan ọkọ ẹ̀ rí nígbà tó ń ṣe mínísítà. Obìnrin náà ni àwọn tí wọ́n fẹ́ jẹ níbẹ̀ ni wọ́n ń gbérùmọ̀ bẹ́ẹ̀ kiri nítorí ọkọ òun sì ti búra fóun pé ojú kan làdáni ni kò ṣe jẹ́ kí wọ́n rí i mú mọ́lẹ̀. Ìkanra pé kò fún wọn ní nǹkan tí wọ́n ń fẹ́ ló ṣe dọ̀tá wọn o. Ó ní ohun tí Natasha náà fẹ́ ṣe rèé nítorí bẹ́ẹ̀ kí ẹnikẹ́ni má dá a lóhùn kí wọ́n má fetí sí ọ̀rọ̀ ẹ̀ rárá pé ilé ẹjọ́ làwọn ń lọ láti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ohun gbogbo síta. Ọkọ Natasha náà jáde ó ní ọ̀rọ̀ yìí yóò dariwo nítorí ìyàwó tòun kò sọ irú ọ̀rọ̀ báyìí rí pé kì í purọ́ kì í jalè kì í ṣèké kì í dọ́kọ ní gbogbo ìgbà tó bá sì ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ ó bá pé ohun tó sọ yìí o bí ọ̀rọ̀ náà kò bá rí bẹ́ẹ̀ kò ní sọ jáde o nítorí obìnrin rere nílé ọkọ ni. Ọkùnrin náà lóun náà kò ní gbà kí ẹnikẹ́ni bà orúkọ òun jẹ́ àti tìyàwó òun pé bó bá jẹ́ ilé ẹjọ́ náà ni àwọn yóò jọ débẹ̀ gẹ́lẹ́lẹ́. Báyìí ni wọ́n ń fa ọ̀rọ̀ náà lọ tí wọ́n ń fà á bọ̀ àwọn aṣòfin sì ní kí wọ́n fi dá lórí àwọn pé àwọn lọ̀rọ̀ yìí kàn ju ọ̀gá àwọn ni wọ́n fẹ̀sùn kàn àwọn làwọn sì lè wádìí ọ̀rọ̀ náà nítorí kinní yìí kinní àwọn ni. Làwọn aṣòfin bá wádìí ọ̀rọ̀ wọ́n sáré gbé ìgbìmọ̀ dìde. Ọlọ́run nìkan ló sì mọ ibi tí wọ́n bá ìwádìí ọ̀hún dé tó fi jẹ́ nígbà tó di ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025 yìí ìgbìmọ̀ àwọn aṣòfin náà ní àwọn lé Natasha nílé ìgbìmọ̀ kó lọ fóṣù 6 jókòó sílé àwọn ò gbọ́dọ̀ rí lọ́nà ilé ìgbìmọ̀ yìí. Bí wọ́n sì ti sọ bẹ́ẹ̀ ni wọ́n ti ilẹ̀kùn ọ́fíìsì ẹ̀ pa wọ́n láwọn ò fẹ́ rí i rárá ni. Níbí yìí ni kéèsì oríṣiríṣi ti bẹ̀rẹ̀ tó jẹ́ bí wọ́n ti ń lọ sílé ẹjọ́ kan ni wọ́n ń lọ sílé ẹjọ́ míì. Natasha pẹjọ́ Akpabio náà pé bẹ́ẹ̀ làwọn agbọ̀rọ̀dùn míì náà pé tiwọn. Wọ́n ti kọ́kọ́ dájọ́ náà pé kò yẹ kí ilé ìgbìmọ̀ lé Natasha fódìdí oṣù 6 pé lóòótọ́ wọ́n lẹ́tọ̀ọ́ láti bá ọmọ ìgbìmọ̀ tó bá ṣe àìdá wí àmọ́ láti lé ọmọ ìgbìmọ̀ fódìdí oṣù 6 nílé ìgbìmọ̀ nígbà tó jẹ́ bí iye àkókò tí yóò lò náà níbẹ̀ nìyẹn láàrin ọdún kan pé bí ẹni tó fìyà jẹ àwọn èèyàn tí wọ́n yàn án sípò láti wá aṣojú àwọn ni. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà àwọn aṣòfin ò gbà wọ́n ní obìnrin náà yóò wà níta níbẹ̀ nítorí ohun tó ṣe fọ́gá àwọn ò dáa rárá. Kódà Akpabio náà sọ̀rọ̀
ó ní nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ ibi tó bọ́ sí lára òun ò dáa pé kí la bá lọ kí la bá bọ̀ èwo lòun yóò máa wálé obìnrin kiri nírú àsìkò báyìí sí pé òun kò sọ pé òun fẹ́ ṣe tibítibí fẹ́nìbọ́dì o obìnrin náà kàn fẹ́ fòun gbàràwọ̀ lásán ni. bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà ń lọ síwájú tó ń lọ sẹ́yìn àmọ́ ọ̀rọ̀ náà yí padà bìrí nígbà tó di ìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án yìí nítorí ìgbà náà ló pé oṣù 6 gééré tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ lé Natasha lọ bí kò bá sì sí kinní kan tí ò sí nǹkan míì níbẹ̀ ó yẹ kí obìnrin náà padà wọ́ọ́rọ́wọ́ ni. ṣùgbọ́n nígbà tó kọ̀wé sí àwọn ilé ìgbìmọ̀ pé àsìkò òun ti tó òun ń padà bọ̀ o kí wọ́n ṣí ilẹ̀kùn ọ́fíìsì òun kí òun lè máa wá bá iṣẹ́ òun lọ. níṣe ni Yàyà Danzaria tí í ṣe adelé akọ̀wé àgbà ilé ìgbìmọ̀ náà kọ̀wé padà sí i tí wọ́n sọ pé Natasha kò tí ì lè padà sílé ìgbìmọ̀. wọ́n ní ìdí tí ìyẹn kò fi lè rí bẹ́ẹ̀ ni pé àwọn ẹjọ́ kan wà ní kóòtù bí àwọn ẹjọ́ yìí ò bá sì tí ì parí kò sí bí yóò ti padà. Danzaria ní ẹjọ́ àwọn wà ní kóòtù gíga nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn bí ìdájọ́ náà kò bá sì tí ì wáyé lórí ọ̀rọ̀ yìí bí àwọn bá ní kí Natasha máa padà bọ̀ bí ẹni tó gbégi dínà ìdájọ́ ni. ọjọ́ 4 oṣù kẹsàn-án September 4, 2025 ní akọ̀wé ilé ìgbìmọ̀ náà kọ̀wé sí Sẹ́nẹ́tọ̀ Natasha. bí ìwé náà ti jáde ṣá lọ̀rọ̀ náà tún bẹ̀rẹ̀ lákọ̀tun. èébú àlọ́ ní tahun tàbọ̀ nítanú ẹ̀ bí àwọn èèyàn ṣe fi ọ̀rọ̀ náà ṣe nìyẹn. wọ́n ní ṣe nǹkan míì wà nídìí ọ̀rọ̀ yìí ni. ẹ ti ní kí o lè sá ó ti sá ẹni kó datọwọ́ ẹ̀ sílẹ̀ ó ti datọwọ́ ẹ̀ sílẹ̀ ẹ tún ní kí o lè fò kó nìṣó ohun tí ẹ̀ ń wá nídìí akọ̀ṣu kó má ṣe pé nídìí ewùràlẹ́ ó ti bá o. àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ń fi ránṣẹ́ sí Akpabio àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà rèé tí wọ́n sì ń sọ pé kí ló ń ṣe wọ́n gan. lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹgbẹ́ ńlá méjì jáde ẹgbẹ́ serap tí wọ́n máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tó sì jẹ́ kò sí iye ẹjọ́ tí wọn ò lè pè tàbí ibi tí wọn ò ti lè ṣe ẹjọ́ wọn. bẹ́ẹ̀ ni láti kó àwọn èèyàn jáde fún ìwọ́de kì í ṣe tuntun ikú ọmọdé kì í ṣàkọ́kọ́ pa àjẹ́. wọ́n ní tí àwọn ilé ìgbìmọ̀ yẹn kò bá tètè pe Natasha padà kí wọ́n jẹ́ kó máa wá ṣiṣẹ́ bí ẹni tó ń tẹ ọká nílùú mọ́lẹ̀ ni o pé àwọn yóò ya lù wọ́n fúnra àwọn ọ̀rọ̀ náà kò sì ní rọrùn mọ́ tó bá ti ní tàwọn nínú. bí sẹ̀ráàbù ti wí bẹ́ẹ̀ tán bẹ́ẹ̀ lẹ́gbẹ́ àwọn aṣòfin lápapọ̀ NBA táwọn náà ní àsìkò tí àwọn aṣòfin ti lé Natasha ti pé kí wọ́n pè é padà kíákíá. ó jọ pé ohun tó ṣẹ̀rù bà wọ́n nílé ìgbìmọ̀ aṣòfin nìyí nítorí àwọn apàṣẹ ilé ìgbìmọ̀ náà kò wí fẹ́nìkan mọ́ o ariwo kan jáde lẹ́ẹ̀kan náà pé wọ́n ti ṣílẹ̀kùn ọ́fíìsì Natasha ni. ohun tó sì jẹ́ kí ìlú mọ̀ náà ni pé kì í ṣe pé wọ́n kàn lọ síbẹ̀ wọ́n fi kọ́kọ́rọ́ sí i wọ́n pe àwọn èèyàn síbẹ̀ wọ́n sì ka sáàmù tí wọ́n máa ń kà pé lórúkọ olórí ilé ìgbìmọ̀ aṣòfin àwọn ti ṣí ọ́fíìsì Natasha Olúwàgàn padà kó máa wá lu ọ́fíìsì ẹ̀ kó sì máa wọ ilé ìgbìmọ̀ aṣòfin nígbàkigbà tó bá fẹ́. ohun tí èyí sì fi hàn ni pé gbogbo ohun tó ń rùn nílẹ̀ ló jọ pé ó ti tán nìyẹn o. àwọn Akpabio ti yèbùrẹ́ awo olùgbẹ́bẹ̀ gbogbo ohun yòówù tí wọ́n bá sì fẹ́ ṣe nínú ọ̀rọ̀ yìí inú wọn lókù tí yóò máa gbé. ní ti gbangba o wọ́n ti ṣí Natasha sílẹ̀ kò sí ìdádúró kan fún un mọ́ kó wọlé sí ìjókòó ìgbìmọ̀ nígbà tí àwọn aṣòfin náà yóò bá wọlé padà ní ọjọ́ 7 oṣù kẹwàá tó ń bọ̀ yìí ni. ṣùgbọ́n ó ti lè máa lọ sí ọ́fíìsì ẹ̀ kó sì máa ṣiṣẹ́ tó yẹ kó ṣe. ohun tí Natasha sì ṣe náà nìyẹn nítorí bí ariwo ti ta pé wọ́n ti ṣí ọ́fíìsì ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ló gbéra pa ó di ilé ìgbìmọ̀ tí àwọn èrò sì tẹ̀lé bẹ́ẹ̀ ló wọ inú ọ́fíìsì náà tó sì jókòó te pọ́n tó sì yí lọ tó yí bọ̀ èyí tó fi ọkàn pàápàá balẹ̀ pé òun ti padà sí ọ́fíìsì òun. lẹ́yìn náà ló wá bá àwọn oníròyìn sọ̀rọ̀ ohun tó sì fi hàn pé ìjà náà ò tí ì parí nìyẹn. ó sọ fáwọn oníròyìn pé àwọn aṣòfin tí wọ́n ń sọ wípé tí òun bá ti dé òun gbọ́dọ̀ tọrọ àforíjì kí òun ní kí wọ́n má bínú ó ní ìyẹn ò ṣeé ṣe o nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀nà tí wọ́n gbà lé òun nílé ìgbìmọ̀ ọ̀nà tí ò bófin mu ni àti pé ìfìyàjẹni lórí ẹ̀tọ́ ẹni ni ó ní kí lòun yóò wá tọrọ àforíjì fún lórí ìyẹn àforíjì fún kíni. ọmọbìnrin yìí ní tí àforíjì bá tiẹ̀ wá wà rárá àwọn aṣòfin fúnra wọn ló yẹ kí wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ òun kí wọ́n sọ pé àwọn ti rí àṣìṣe àwọn kí òun má bínú kí òun náà sì dáríjì wọ́n kí òun sọ fún wọn pé ọ̀rọ̀ náà ti tán kí àwọn
fi ti akílọ fún akílọ kí àwọn sì fi ti akíbọ̀ fún akíbọ̀ kí àwọn máa bá eré àníyàn àwọn lọ. àmọ́ pẹ̀lú gbogbo ohun tó wà nílẹ̀ yìí kò jọ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin yóò ní kí Natasha má bínú. àwọn náà yóò ní nítorí kíni. èyí ni pé wọn yóò máa ṣọ́ ara wọn lọ́wọ́, wọn yóò máa ṣọ́ ara wọn lẹ́sẹ̀ ní. ìkún yóò máa dẹ dẹ̀dẹ̀, dẹ̀dẹ̀ náà yóò máa dẹkún. ẹni bá yáwọ́ ni. ní ti Akpabio ẹ̀wẹ̀, bí Natasha ti sọ̀rọ̀ ọkùnrin olórí ilé ìgbìmọ̀ náà fi hàn pé ìjà náà kò tí ì lọ sílẹ̀ rárá. ìbínú wà lọ́kàn obìnrin náà, ojú tó sì fi ń wo Akpabio kò dáa. Natasha ní Akpabio kì í ṣe ẹnìkan tó ń bọ̀ fún ẹ̀tọ́ ẹlòmíín, pé ó ríra ẹ̀ bí olórí ayé tó jẹ́ àṣẹ tó ń bá pa gbogbo èèyàn ló gbọ́dọ̀ tẹ̀lé, pé níṣẹ́ ló ń ṣe bí ọba amúninípá nílé ìgbìmọ̀ asòfin. bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Natasha ní níṣe ni Akpabio ń ṣe òun bíi pé ọmọ ọ̀dọ̀ ilé ẹ̀ lòun, tó jẹ́ bó bá ti wù ú ló ṣe lè sọ̀rọ̀ sóhun tàbí pàṣẹ fóun. ó ní bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ o, pé kò sí bí ọ̀bọ ti ṣe orí tí nàkí kò ṣe. àwọn làwọn yan Akpabio bí olórí ilé ìgbìmọ̀. bí wọ́n ṣe dìbò fún un wá sílé ìgbìmọ̀ náà ni wọ́n dìbò fún òun náà. sẹ́nẹ́tọ̀ ni Akpabio, sẹ́nẹ́tọ̀ lòun Natasha náà. kí wàá ní làlà kókó fẹ̀fẹ̀, èwo ni gbẹ́rù mi ó sọ mí, kí kálukú mọ báàbò ara ẹ̀, kò sẹ́ni tí Ọlọ́run ò ṣe fún jàre. ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ àgùnfọ́n o, àgùnfọ́n tí kò forí balẹ̀ fẹ́ nìkan. ohun tí Natasha sì ń sọ báyìí ni pé kàkà kí kìnìún ṣe akápò ẹkùn, kálukú yóò máa ṣe ọdẹ ẹ̀nà tọ̀tọ̀ ni o. ǹjẹ́ eléyìí yóò ṣeé ṣe nílé ìgbìmọ̀ náà báyìí bí? nítòdodo ìjà yìí ò tí ì parí o. Ọláyíwọlá alága ló yẹ ìpadàbọ̀ Natasha sílé ìgbìmọ̀ asòfin yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú dédé àkókò yìí o.